mùsùlùkùn ẹni tere èjì tere ọjọ́ ọ̀hún ó ń sáré tètè nínú ìwé ìròyìn punch ni mo ti kọ́kọ́ fẹ́ ṣíde kókó inú ìwé ìròyìn tọwọ́ mi yìí o ipò ọba ọ̀tọ̀ ipò òṣèlú ó yàtọ̀ sí ipò ọba èyí ni àwọn ọ̀rọ̀ àgbà tí ààrẹ àná tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè nàìjíríà Ọbásanjọ́ ó fi ohùn àgbà sọ̀rọ̀ fún Olúbàdàn títí ti ilẹ̀ Ìbàdàn ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o níbi tí ààrẹ Tinubu ti ń ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń lọ sí ilẹ̀ mímọ́ Israeli Jordan ó ní ẹ má ṣe sá lọ ò nígbà tí ẹ bá débẹ̀ ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún síta. owó tó irinwó mílíọ̀nù náírà ní Ọọ̀ni títí Ilé Ifẹ̀ ló fi ń sọdún ọlọ́jọ́ lọ́dọọdún èyí ni èsì ọ̀rọ̀ tí ààfin náà tí wọ́n fọ̀ padà sí àwọn kan tí wọ́n ní àwọn ènìyàn wọ́n ń lọ àwọn lọ́wọ́ gbà láàrin ọjà ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o níbi tí Àtíkù El-Rufai Pantami Saraki tí wọ́n ti ṣe ìpàdé nínú ẹgbẹ́ òṣèlú ADC kan ní ìlú Àbújá ìwé ìròyìn Vanguard ló fà á síta. nínú ìwé ìròyìn punch náà ni mo ṣì wà Ganduje Baruwa wọ́n kó àwọn ènìyàn jọ lọ́pọ̀ yanturu pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ láti ṣàtìlẹ́yìn fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìwé ìròyìn punch ló punch ẹ̀ síta. ẹ̀rọ ìgbàlódé ò lè pààrọ̀ àwọn olùkọ́ yóò tún ètò ẹ̀kọ́ ṣe ni àwọn àjọ tesfund ló fọ̀rọ̀ ọ̀hún léde ìwé ìròyìn Vanguard ló sì fà á síta. nínú ìwé ìròyìn punch náà ni mo ṣì wà Àtíkù Malam Nasiru El-Rufai Tambuwa àti àwọn ènìyàn míì wọ́n ṣe ìpàdé papọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ alátakò ADC ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o níbi tí ààrẹ àná lórílẹ̀‐èdè wa Nàìjíríà yan ààrẹ nígbà kan rí Goodluck Jonathan tó ti sọ̀rọ̀ ó ní ẹ wò ó òun ò ní gbọ́n mi sí omi ò tó pẹ̀lú ẹnikẹ́ni òun ò sì ní ìkùnsínú pẹ̀lú ẹnikẹ́ni bó ti wò ó mọ ìwé ìròyìn Vanguard ló fà á síta. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn eléyìí ló fẹjú kẹkẹkẹ sí o iléeṣẹ́ ọlọ́pàá gbé iléeṣẹ́ ọlọ́pàá kalẹ̀ láti máa mú àdéhùn àwọn ará ìlú tí wọ́n kì í ṣe títí ìjọba láti máa mú ṣẹ o tàbí láti máa parí ìjà lórí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fohùn òkè sọ̀rọ̀ ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. Daily Post náà ló kúkú post eléyìí ó ti mọ̀ pé Daily náà ni o láti inú ìwé ìròyìn Daily Post níbi tí àwọn àjọ Ferrand tí wọ́n ti ń sọ wípé ẹ wò ó ẹ gbé ìgbésẹ̀ pápápá àbí kí la sọ lórí ọ̀rọ̀ Nnamdi Kanu o eléyìí tí ó ń sọ̀rọ̀ wípé àìlera òun kò mọ̀ ṣe dáadáa ìlera rẹ̀ wọ́n ní kódà ó mẹ́ẹ̀ o àwọn àjọ yìí ti sọ̀rọ̀ wọ́n sì ké sí gbogbo àwọn aládarí pápápá wípé ó yá ẹ jí gìrì kẹsì ṣe kí ni o kẹ tètè lọ dóòlà ẹ̀mí Nnamdi Kanu ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí ló ti jáde wá àwọn ènìyàn márùn-ún ni wọ́n farapa yánnayànna níbi ilé kan tí wọ́n ń kọ́ lọ́wọ́ tó sì tún dà wó ní ìpínlẹ̀ Èkó ìwé ìròyìn The Nation ló dì jáde. èmi Wike ni mi ò ní padà lẹ́yìn rẹ̀ o gómìnà ẹnu Wike ló sọ̀rọ̀ òun léde ó ní òun ó tẹ̀ wájú láti máa gbárùkù ti gómìnà ẹnu ni o ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Kwara ni wọ́n dóòlà àwọn ènìyàn 9 ní ìpínlẹ̀ náà pẹ̀lú àwọn ènìyàn míì o lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ bandit àti ajínigbé ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Vanguard náà ló fa eléyìí jáde ó sì jẹ́ ìṣẹ̀lẹ̀ eléyìí tí kò dùn mọ́ni nínú o níbi tí ọmọ kan ẹni 30 ọdún
tí ó mà sí gún àwọn grandma rẹ̀ àti grandpa rẹ̀ ó sì gún wọn pa o látàrí àríyànjiyàn tó wáyé lórí oúnjẹ jíjẹ òun ni ó sì ṣekú pa àwọn méjèèjì. ìwé ìròyìn Vanguard ló fà á síta. àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wá sí etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé eléyìí náà là ṣe ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú àjísòde o ẹ sì kó ìdarapọ̀ mọ́ wa lónìí yìí òní ni ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2025 bá a bá dájọ́ ọjọ́ àpé bá a bá dá ìgbà kò tá a bá ti kàròyìn tán ìlú Ìbàdàn yá láti lọ fojú sẹ̀yà àtàrí. látàná bá yàbí jẹ ìgbà tọ́sẹ̀ yìí ti bẹ̀rẹ̀ gan ìlú Ìbàdàn ti ń rọ́ kẹ̀tíkẹ̀tí. láti fojú sẹ̀yà àtàrí ibi ìwúyè ọba Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn titun kábíyèsí o láṣẹ Ìdùmarè kádé ó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ o kí ẹṣin ọba kó jẹ kó pẹ́ ìrùkẹ̀rẹ̀ kó jẹ títí kó di òkìní o láṣẹ Ọlọ́run aláwùrábí. àmín Ọlọ́run ọba. ìkànnì síìpù lẹ́ ń gbọ́ lọ́wọ́ ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé òkàn pọ̀n ìlú òkè o látakàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà láwà tá a ti ń dún tá a ti ń kùn tá a ti ń dún yomoyomo sétí gbogbo ọmọ ẹ̀dá ayé ká má dènà pẹnu ká má bá kínní ọ̀hún lọ ní ọ̀pẹ́ títí torí wípé ọ̀kan ọ̀jọ̀kan yan iṣẹ́ la fẹ́ jẹ́ fún yín a sì ní ìgbàgbọ́ wípé a ṣe kínní ọ̀hún yóò nítumọ̀ abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ní orúkọ mi lórúkọ ẹnìkejì mi. ẹ̀yin aráalé ẹ̀ màkà rẹ̀ kò jùmọ̀ mọ́ níbi gbogbo eléyìí tẹ́ ẹ ti ń gbọ́ ìkànnì sí 89.1 FM ẹ káàárọ̀ o òní ni Jímọ̀ olóyin lágbára Ọlọ́run oyin ayé wa kò ní dìkorò odò tó ń so dídùn inú ayé wa kò sì ní di orísun gbígbẹ bògò tí ń jẹ́ ti Ọlọ́run. akíwa káàárọ̀ níbi gbogbo tí a ti ń gbọ́ ìkànnì sí 89.1 FM ìfẹ́ lẹ kúkú ní sí wa bí ò bá sẹ́yìn kí làwọn ò mọ̀ ká àbọ̀mọ̀ kà síra wa létí a sì tún mọ̀ dáhùn rẹ̀ fúnra wa kò lè dùn ún gbọ́ létí gan ṣùgbọ́n lọ́pẹ́ pé Ọlọ́run fi ẹ̀yìn jíǹkí wa ó sì fà wá náà rọ̀gbọ̀dọ̀ ó sì fi wá fún yín ẹ wo ìfẹ́ ni ìfẹ́ la nílò ìfẹ́ ni ẹjẹ́ a máa fi ṣe gbogbo ẹ̀. ìwọ kọ́ ni rọ̀gbọ̀dọ̀. múra sí ṣé ìwọ náà lọ sọ rọ̀gbọ̀dọ̀. nígbà bá kó gbogbo wa pọ̀ sáà sí rọ̀gbọ̀dọ̀. ìwọ láì kó gbogbo wa pọ̀ gan ìwọ nìkan gan rọ̀gbọ̀dọ̀ ni ọ́ tó o bá ń gbọ́ pé rọ̀gbọ̀dọ̀. ọ̀sàdé fọ̀rọ̀ ẹnu mi mú ni láàárọ̀ yìí gbogbo ẹ̀mí tó fẹ́ fọ̀rọ̀ ẹnu mi mú mi mo bú u ó yá mọ́ lọ wọn ò lè rí mi mú ò lè gẹ́ẹ̀tì mi. ẹ kú ojúmọ́ jàre ìtura olúwa ọmọ adẹ́nìjì òun náà lórúkọ tèmi ẹ kú ojúmọ́ good morning sir. ṣé kí n mọ lọ àbí. mọ lọ. ẹbí ńgbà tó ń ṣe rógbórógbó lánàá àwọn èèyàn kí la dé ìyàwó yín nìkan lẹ fi kalẹ̀ àwọn yẹn gán mọ̀ pé mo kájú ẹ̀. ó ń ṣe rógbórógbó ó ń ṣe rógbórógbó. èmi tí mo èmi ò ṣe rógbórógbó. ò ṣe rógbórógbó. ṣàárò mi lánàá. èmi ò ṣàárò kankan. ṣàárò ẹnìkankan lánàá. mi ṣàárò kankan. ṣàárò mi. ó kàn jẹ́ wípé bí béèyàn bá tún réyàn tí èèyàn rẹ́ni kúnra yóò tún jẹ́ kíṣẹ́ yá ni ṣùgbọ́n béèyàn bá sì ríyàn náà èyí ó tún ṣe é náà ní kọ́lọ́wọ́n ọba kó má fi àìsàn kó má fi dè wá mọ́lẹ̀. àmín tó bó ṣe jẹ́ gan lẹ́gbọ̀n káwọnú kinní ọ̀hún náà ló kù nítorí wípé àràrà dádúró ojúmọ́ ti mọ́ olówó gbówó oníkẹ̀kẹ́ òwú gbé kẹ̀kẹ́ òwú àti débi kinní ọ̀hún adéèdè ẹ̀yìn má sí àgbà ọ̀lẹ ni o adéèdè iṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ àti ọ̀lẹ́dàrùn gan ni wọ́n ń perú wọn káwọnú ìròyìn ọ̀hún náà ni ò nínú ìwé ìròyìn punch ni mo ti kọ́kọ́ fẹ́ ṣìde kẹtẹpẹ ìròyìn títí ọwọ́ mi yìí ipò ọba ó yàtọ̀ sí ipò òṣèlú eléyìí ni àmọ̀ràn àgbà tí Ọbásanjọ́ tó fi ránṣẹ́ sí ọba Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn titun ìyẹn ọba Rashidi Ladoja. ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ti kí Olúbàdàn titun títí ilẹ̀ Ìbàdàn ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà kú oríire ìwúyè rẹ̀ gẹ́gẹ́ bí Olúbàdàn 34 títí ilẹ̀ Ìbàdàn Ọbásanjọ́ nínú ọ̀rọ̀ ìkíni kú oríire tó fi síta ó rọ ọba Ládọjà wípé kó mú sùúrù o kó sì lo ọgbọ́n inú àti ìmọ̀ ikùn nítorí wípé ipò òṣèlú ó yàtọ̀ sí ipò ọba o ó sì ṣe pàtàkì
láti lo ọ̀pọ̀lọpọ̀ sùúrù láti tún lo àkóyawọ́ láti jẹ́ kí ohun gbogbo kó dúró déédé kí èèyàn ó sì lè ṣe àṣeyọrí. Ó ní ipò àgbàlagbà yìí wípé ó nílò sùúrù lọ́pọ̀lọpọ̀ nítorí wípé òṣùká bàǹbà kò rẹrù àgbà, òṣùká ńlá àti ẹrù ńlá o Ọlọ́run nìkan ní bá ní gbé ẹrù tó wúwo. Ó tẹnumọ́ fún gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà wípé kó rí dájú wípé kò fi igbá kan bọ̀ kan nínú bí igbá oko, bẹ́ẹ̀ ni kò dá oyè òṣèlú papọ̀ mọ́ títí ọba tó ṣẹ̀ṣẹ̀ gorí àpèrè rẹ̀ báyìí gẹ́gẹ́ bí Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn tuntun. Nínú ọ̀rọ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó fi ránṣẹ́ sí Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn náà ló ti kí bàbá náà kú oríire tí ó sì ń ṣàlàyé wípé oyè náà yóò pẹ́ lórí ìtẹ́, bẹ́ẹ̀ ni Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn wọ́n pẹ́ kánrin kéṣe pẹ̀lú àlàáfíà ara tó péye. Tí ẹ bá gbàgbé ayẹyẹ ìfinijoyè Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn òní yóò wáyé lónìí ọjọ́ Ẹtì ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2025 ní ìlú Ìbàdàn. Iyì ńlá ni wípé kí ènìyàn di ipò àgbà mú, pàápàá jùlọ irú títí ipò Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ó gba ọgbọ́n, bẹ́ẹ̀ ni ó sì nílò ọ̀pọ̀lọpọ̀ sùúrù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó fi síta láti ẹnu agbẹnusọ rẹ̀ Kọ́hìndé Adéyẹmí. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó gbà ní àdúrà yìí pé kí Ọlọ́run kó jẹ́ kí bàbá náà kó ṣe àṣeyẹ àti àṣeyọrí tí alákàn ti fọ ipò. Ọba Rashidi Ladoja ó ṣàpèjúwe ìrìn àjò rẹ̀ sí orí ìtẹ́ Olúbàdàn gẹ́gẹ́ bí èyí tó kún fún ìdánwò àti oríṣiríṣi ìlàkọjá tí ó sì lágbára púpọ̀. Ọba Rashidi Ladoja ó ṣàlàyé pé ọdún 1944 ni wọ́n bí òun sí ayé tí òun sì di Olúbàdàn kẹrìnléní-ogójì lónìí yìí. Ládọjà ní Ifá kọ́ ní yan ọba ilẹ̀ Ìbàdàn, owó sì kọ́, Ọlọ́run nìkan ní yàn án. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1993 tí mo gba oyè gẹ́gẹ́ bí jagun títí ilẹ̀ Ìbàdàn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ńlá ló péjú pésẹ̀ síbi oyè náà. Àwọn bíi Basọ̀run Moshood Káṣímáwò Ọlámbí wọn nínú, Abíọ́lá Olóyè Lámídì Adédìbú, gómìnà tẹ́lẹ̀ rí Kọ́lápọ̀ Ọláwítì Ìṣọ̀lá àti Adébáyọ̀ Àlàó Àkàlà. Bákan náà ni dókítà Dẹ̀jọ Rahimi, bàbá àti ìyá mi àti àwọn ènìyàn míì tí wọ́n jẹ́ èèkànlú ni wọ́n péjú pésẹ̀ síbi ètò náà. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé gbogbo àwọn ènìyàn jàǹkànjàǹkàn yìí wọn ò sí láyé mọ́. Ọlọ́run sì dá ẹ̀mí mi sí láti gorí àpèrè Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí nǹkan tí Ọba Rashidi Ladoja tó fi léde. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀, ẹ lè mú kẹyẹ wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o, níbi tí ààrẹ Tinubu ti ń ṣe ìkìlọ̀ fún gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí ẹ ń lọ sí ilẹ̀ mímọ́ Israeli, Jordan. Ó ní ẹ má ṣe sá lọ o nígbà tí ẹ bá dé ilẹ̀ mímọ́. Ààrẹ Bọ́lá Tinubu ló ti ń ṣe ìkìlọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n múra o láti lọ sí ilẹ̀ mímọ́ Israeli àti Jordan tako ẹ má ṣe sá lọ o. Ó sì sọ wípé kò síbikíbi tó dàbí Nàìjíríà, Nàìjíríà my country, kò síbikíbi tí mo rè tèmi ò ní fọwọ́ sọ̀yà pọ̀mọ́ Naija máa ní mí. Ó ní ẹ wò ó, there is no country like Nigeria o. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ààrẹ sọ. Ààrẹ ló sọ̀rọ̀ ìmọ̀ràn yìí lásìkò tí wọ́n ń ṣe ìsìn ìdágbére fún àwọn tó ń lọ sí ilẹ̀ mímọ́ Israeli láti ọwọ́ àwọn àjọ Nigeria Christian Pilgrim Commission NCPC eléyìí tí wọ́n ṣe o ní pápákọ̀ òfurufú cargo airport tó wà nílùú Owerri ní ìpínlẹ̀ Imo. Níbẹ̀ ni ààrẹ Tinubu ní pẹ̀lú ẹni tí ṣe aṣojú fún ẹni tí ṣe akọ̀wé sí ìjọba àpapọ̀ SGS Senator George Akume tó ti ṣàtẹnumọ́ pàtàkì wípé ẹ wo ilẹ̀ mímọ́ ó jẹ́ ìrìn àjò inú ẹ̀mí sí ìgbàgbọ́. Ó sì gbóríyìn fún àwọn agbátẹrù ẹni tí ṣe akọ̀wé fún àwọn àjọ NCPC Bishop Stephen Adégbìtẹ́. Ó nítorí wípé fún ipa ládarí eléyìí tó ń kó láti lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lọ sí ilẹ̀ mímọ́ lọ́dún yìí. Nígbà tí ó tún gbóríyìn, ààrẹ gbóríyìn fún gómìnà Hope Uzodinma, gómìnà ti ìpínlẹ̀ Imo. Ó ní bí ó ṣe gbárùkù ti àwọn ènìyàn
ní ìpínlẹ̀ náà. Ó ní ọdún 2023 àwọn tó lọ sí ilẹ̀ mímọ́ tí ó tó 1000 kan ni ó mọ̀ rán lọ. Ó ní ọdún yìí bákan náà àwọn tó tó 1000 kan èèyàn ni ó mà tún ti ṣe ètò wọn o. Nínú àtẹ̀jáde tí ó fi léde láti ọwọ́ ẹni tó ń rí sọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ aráàlú, níbẹ̀ ni ó ti ń sọ̀rọ̀ wípé ààrẹ Tinubu ló ń sọ fún gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń lọ sí ilẹ̀ mímọ́ Israeli àti Jordan. Wọ́n ní ẹ má ṣe ní lọ́kàn wípé sísá lọ báyìí òun ni ó jẹ́ nǹkan tẹ́ fẹ́ mú o. Wọ́n ní ẹ rí i wípé orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè tó dára jùlọ lórílẹ̀-èdè wa Nàìjíríà o ní lágbàáyé. Nígbà tó ń sọ̀rọ̀ ó tún kí gómìnà ìpínlẹ̀ Imo Sẹ́nitọ̀ Hope Uzodinma, ó sì sọ wípé ẹ wò ó ń ṣe takuntakun. Bákan náà wọ́n kí gómìnà ìpínlẹ̀ Abia dókítà Alex Oti, ẹni tí olóyè fún àwọn òṣìṣẹ́ ti ń ṣe aṣojú fún ìyún pásítọ̀ Caleb Àjàgbá. Níbẹ̀ ni ó ti ń sọ̀rọ̀ o tó ti ń sọ̀rọ̀ wípé ẹ wò ó gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sí ilẹ̀ mímọ́ Ísírẹ́lì ẹ rí i gẹ́gẹ́ bí ọ̀nà láti tún ètò ẹ̀mí yín ṣe o kẹ́sì di àtúnbí. Ngbà tó sọ̀rọ̀ wájú Bishop Stephen Adégbìtẹ́ ó gbóríyìn fún ààrẹ Tinubu gómìnà Uzodinma gẹ́gẹ́ bí ó ti ń gbárùkù sí àwọn tó ń lọ sí ilẹ̀ mímọ́ ọ̀hún. Ó ní ẹ wò ó bẹ́ẹ̀ bá dóde orílẹ̀-èdè Nàìjíríà ẹ má lọ bojú ojú orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ nígboro ayé o, ẹ má lọ bojú wa jẹ́ ń bẹ̀ o, ẹ ṣe dáadáa ń bẹ̀ o. Bẹ́ẹ̀ yín bá ti débẹ̀ kí lẹ máa gbà prayer point yín rè o. Ẹ mọ̀ sọ wípé bá ṣe ń lọ ilẹ̀ mímọ́ yìí ẹ gbé orílẹ̀-èdè Nàìjíríà sọ́kàn yín o, ẹ mọ̀ gbàdúrà fún àlàáfíà. Ṣebí gbogbo ẹni tó bá fi àlàáfíà Jerúsálẹ́mù wọ́n ní wọn ó ṣe rere ni o. Ó ní ẹ gbàdúrà fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ẹ béèrè fún ọgbọ́n àtinú eléyìí tí Ọlọ́run ó mọ̀ fi tọ́ wọn o. Ohun tẹ́ ẹ béèrè nu o. Ó yẹ ẹ máa lọ sí orílẹ̀-èdè ẹ máa lọ sí ilẹ̀ mímọ́ ẹ máa lọ o. Ó ní ẹ wò ó lílọ sí ilẹ̀ mímọ́ ọmọ ju wípé àwọn nǹkan tamborin àwọn kọ́ àwọn nǹkan oríṣiríṣi lọ o, ṣùgbọ́n ó jẹ́ ìrìn àjò ẹ̀mí tí ó jẹ́ pé èèyàn lọ fi ṣẹ́gun ní ilẹ̀ mímọ́ ni o. Bẹ́ẹ̀ bá wá sí lọ èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni lọ́kàn wípé ẹ fẹ́ lọ gbàdúrà fúnra yín àti orílẹ̀-èdè wa Nàìjíríà ni o. Ẹ má ní èròǹgbà lọ́kàn wípé ẹ sá lọ bí ẹ bá ti débẹ̀. Ọ̀rọ̀ ọ̀hún ni ààrẹ sọ o ní pápákọ̀ òfurufú cargo airport tí ó wà ní Òwèrì. Níbẹ̀ ló ti sọ o tó sì ń rọ gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé bẹ́ẹ̀ bá lọ ẹ má sá lọ. Orílẹ̀-èdè Nàìjíríà no place like home. Nigeria my country mi ò ní gbàgbé rẹ. Ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún sísà ẹ̀mú kẹsìrì ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch náà ni mo sì wà. Owó tó tó 400 mílíọ̀nù náírà ni Ọ̀ọ̀ni fi ń ṣe ọdún ọlọ́jọ́ lọ́dọọdún. Ààfin Ọ̀ọ̀ni fi èsì ọ̀rọ̀ padà sí àwọn ọlọ́jà tí wọ́n ń sọ wípé àwọn aṣojú Ọ̀ọ̀ni wọ́n ń fi ipá gba owó àti ọjà wọn ní ìlú Ilé Ifẹ̀. Ìwé ìròyìn Punch ló ju ìròyìn náà síta. Àwọn òǹtajà àti àwọn oníṣẹ́ ọwọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní APTNA ní ìlú Ilé Ifẹ̀ ti ké gbàǹjarè pẹ̀lú ìbòsítò wípé àwọn ènìyàn kan tí wọ́n fi dúdú bojú tí wọ́n sì sọ pé láti ààfin Ọ̀ọ̀ni títí Ilé Ifẹ̀ ìyẹn ọba Adéyẹyè Ògúnwùsì ni àwọn ti wá tí wọ́n fi tipátipá gba owó lọ́wọ́ àwọn tí àwọn jẹ́ ìyálájà àti bàbálọ́jà ní ọdọọdún. Nínú àtẹ̀jáde kan tí adarí àti akọ̀wé ẹgbẹ́ APTAN ẹ̀ka títí Ilé Ifẹ̀ Comrade Saheed Adégòkè àti Monsuru Jimoh tí wọ́n jùmọ̀ buwọ́lù ni wọ́n ti jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ fún àwọn oníwèé ìròyìn wípé àwọn aṣojú Ọ̀ọ̀ni náà ni wọ́n máa ń wá ń ré ọjà lórí àwọn tí wọ́n sì máa gba owó lọ́wọ́ àwọn pẹ̀lú tipátipá. Wọ́n wá ké sí iléeṣẹ́ ọlọ́pàá àti ìjọba àpapọ̀ àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ láti dá sí ọ̀rọ̀ náà. Ẹgbẹ́ APTAN náà wọ́n ṣàlàyé nínú àtẹ̀jáde ọ̀hún pé lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó rí kọjá ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní ọjà tuntun ó ti ṣeéṣe ní ìlú Ilé Ifẹ̀. Ṣàdédé làwọn ọkùnrin kan tí wọ́n pọ̀ níye tí wọ́n sọ wípé láti ààfin Ọ̀ọ̀ni ni àwọn ti wá ni wọ́n ya bo ọjà tí wọ́n sì ń kó ọjà tí wọ́n ń gba owó. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wa ni wọn kì í ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ tó jẹ́ pé púpọ̀ wọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí. Báwo la ṣe máa dáwó fún àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n ń ṣe ọdún ọlọ́jọ́? Ó ní fún ìdí èyí
àwọn ń ké sí ìjọba o nínú ọ̀rọ̀ náà. wọ́n ní ó ti tó bí ọdún 5 sẹ́yìn báyìí tí wọ́n ti ń dúnkòokò dínkùnìhún tí wọ́n sì ń kó ọjà wọn tí wọn ò sì kó ọjà tí wọ́n ti kó látẹ̀yìn tí wọn ò kó padà. ṣùgbọ́n eléyìí a fẹ́ kí ìjọba kó bá wa yájú sí nínú ọ̀rọ̀ wọn. wọ́n tẹ̀síwájú pé wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé Ọọ̀ni títí Ilé Ifẹ̀ kó má mọ̀ nípa ọ̀rọ̀ yìí. nínú èsì ọ̀rọ̀ tí agbẹnusọ fún Ọọ̀ni títí Ilé Ifẹ̀ Moses Aláfárá tó jẹ́ kí ó di mímọ̀ wípé kábíyèsí Ògúnwùsì kò rẹ́ ẹnikẹ́ni lọ sí ọjà láti lọ rí ọjà lórí àwọn ọlọ́jà tàbí láti gba owó. ó ní iye owó tó tó 300 sí 400 mílíọ̀nù náírà lọ́dọọdún ni Ọọ̀ni ná láti ṣe ọdún ọlọ́jọ́. gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀ àfi dúdú bojú ni wọn ò. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ẹlẹ́mùkẹyẹ ò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o níbi tí Àtíkù El-Rufai àti ọ̀rẹ́ Sàràkí Pantami tí wọ́n ti ṣe ìpàdé alátìlẹ̀kùn mọ́ríkànṣe nílùú Àbújá. nínú Àtíkù El-Rufai Pantami ọ̀rẹ́ Sàràkí ni wọ́n ṣe ìpàdé nínú ẹgbẹ́ òṣèlú ADC eléyìí tó wáyé nílùú Àbújá tó sì jẹ́ wípé àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC àwọn gan-an ni wọ́n mọ̀ wà níbi ìpàdé ọ̀hún tó wáyé nílùú Àbújá ní Ọjọ́bọ̀. lára ìdí ìpàdé wọn òun ni láti tún mú okun bá ẹgbẹ́ òṣèlú ADC níbi ṣáájú ètò ìdìbò gbogbogbò eléyìí tí yóò wáyé ní ọdún 2027. ẹgbẹ́ òṣèlú ADC òun ló ti jẹ́ wípé wọ́n ti ń fi gbogbo gbàgbọ́ ẹnu àtẹ́lù ìṣèjọba tó wà lóróyè ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì ń sọ̀rọ̀ wípé gbogbo àwọn ìṣòro tí àwọn èèyàn ń kojú yìí wọ́n ní kò ní rí bẹ́ẹ̀ mọ́ o bó bá ti di ọdún 2027. lára àwọn ìkàn tó wà níbi ìpàdé ọ̀hún níbẹ̀ láti rí ẹni tó ti gbà kan jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar, ẹni tí ó ti gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna gómìnà Nasiru El-Rufai àti ẹni tó ti gbà kan jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ Isa Pantami àti ẹni tí ó ti gbà kan jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin David Mark, sẹ́nitọ́ Aminu Wasiri Tambuwa àti ẹni tó ti gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kwara Abdulfatai Ahmed àti ọ̀rẹ́ tímọ́tímọ́ sí ẹni tí í ṣe Bukola Saraki. wọ́n ní gbogbo wọn báyìí ni wọ́n wà níbi ìpàdé ọ̀hún tó sì jẹ́ wípé kókó ìpàdé ọ̀hún ni wípé bí wọn yóò ṣe tún ìjókòó wọn ṣe tí wọn yóò sì tún múra o wọ́n dira gan ni o ṣáájú ètò ìdìbò gbogbogbò eléyìí tí yóò wáyé lọ́dún 2027 láti lè lé ìjọba tó wà lóróyè kúrò nípò kí wọ́n sì gba ìjọba. tí ẹ̀yin bá fẹ́ ṣẹ̀rẹ̀ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mùkẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. ìkan parapọ̀ ìkan mọ́lé bẹ́ẹ̀ ni èràn wọ́n parapọ̀ wọ́n máa gìyàn. àgbájọwọ́ la fi sọ̀yà o. Ganduje, Barau àti àwọn ìkànnlú míì nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n kórajọpọ̀ láti ṣàtìlẹ́yìn fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí bàbá kó lè tẹ̀síwájú gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Umar Ganduje àti ẹni tó jẹ́ igbákejì abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Barau Jibrin pẹ̀lú àwọn ìkànnlú míì ni wọ́n kórajọpọ̀ láti ṣe ìpàdé ní ìpínlẹ̀ Kano láti jẹ́ kí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó tún jókòó pìrà lórí àpèrè ààrẹ ṣáájú ọdún 2027. nínú ọ̀rọ̀ wọn wọ́n sì tún ní lọ́kàn láti yẹ àga mọ́ àwọn tó ń ṣe ìjọba nínú ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party ní ìpínlẹ̀ Kano láti yẹ àga mọ́ wọn nídìí. lára àwọn ìkàn ìlú tó tún péjú pésẹ̀ síbi ètò náà láti rí Alhaj Abdullahi Atta pẹ̀lú sẹ́nitọ́ Kawu tó fi mọ́ àwọn ènìyàn ìlú míì ni wọ́n péjú pésẹ̀ síbi ètò náà tí wọ́n sì ń dámọ̀ràn pẹ̀lú ìpàdé èyí tó lọ́ọ̀rìn láti jẹ́ kí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó tẹ̀síwájú níbi ètò tí wọ́n ń ṣe ọ̀hún. nínú ọ̀rọ̀ wọn wọ́n ṣàtìlẹ́yìn wípé àwọn yóò fi ọwọ́ sowọ́ papọ̀ pẹ̀lú ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. bẹ́ẹ̀ ni àwọn yóò yọ gbogbo igi wọ́rọ́kọ́ tí dáná rú àwọn àròkárò tí dọbẹ̀ nù àwọn yóò yọ wọ́n kúrò láti jẹ́ kí ojú ọ̀nà náà kó tọ́ fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti rìn
lọ sí ibi ìdìbò ọdún 2027 kó sì tún tẹ̀síwájú gẹ́gẹ́ bí ààrẹ. ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde, ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. bí ó ṣe ẹ jẹ́ ká lọ sí ojúde ọjà àti ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa tí a bá padà dé. a mọ̀ tẹ̀síwájú ẹ kú kalẹ̀. ó ti yé gbogbo wa báyìí pé ìràwọ̀ alárìsí kí ò ṣe é dọ́gbọ́n sí bí wọ́n ní ó má mú gbà wo ni ó náwó mú kádàrá ní ìwà àgbò gbogbo ayé ló ti mọ̀ ìwànú lẹ́ni tó lórí ti mórí ẹ̀ wá sẹ́nitọ̀ ni gómìnà ni orí ọ̀hún náà tún lolúbàdàn tòní kábíyèsí o. His Imperial Majesty ọba sẹ́nitọ̀ Rashidi Ladoja Ládọjà àrùsà kínní àṣorí fi púpọ̀ ṣàgbà gbogbo ogi ẹ̀yìn ẹ̀bà àwọn àgbàlérè ń lè mí ẹ̀karùn-ún balógun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn sẹ́nitọ̀ Sàràfàdín Abíọ́dún Àlífínkì bá mi Olúbàdàn tòní olùpọ̀ níyìn àléélù àní afẹ́fẹ́ kan ṣe gi oko nàgànàgàn afẹ́fẹ́ kan ṣe wí ọ̀pẹ nàgànàgàn ó ní bọ́pẹ́ lè wo kówó ó ní bọ́pẹ́ lè tẹ̀kútẹ̀ àwọn ọmọ ẹni tí ò gbọ́ àwọn ọmọ ẹni tí ò mọ̀ràn wọ́n ní kọ́ ya ọmọọmọ yagi lulẹ̀ lẹ́ẹ̀kúlé àwọn ǹdí ọya tètè máa bọ̀ wá dági owó dági ọlá lulẹ̀ lẹ́ẹ̀kúlé wa kó bá wa fà ẹ̀kú parí ìwà His Imperial Majesty ọba sẹ́nitọ̀ Rashidi Ládọjà èmi ẹ̀karùn-ún balógun tilẹ̀ Ìbàdàn sẹ́nitọ̀ Sàràfàdín Abíọ́dún Àdì ló ń ṣe ládùúrà fún yín pé ìrùkẹ̀rẹ̀ òdò kìíní o láṣẹ Èdùmàrè. àwọn ẹgbẹ́ aláṣọ òkè òwò ọlọ́run dánú ní abẹ́ bàbá ẹgbẹ́ Salami Káyọ̀dé ìyá ẹgbẹ́ Alhaja Nímọ́tà ìyá àdínì akọ̀wé àgbà Ìsíkẹ́lì Adérọ̀gbà igbákejì akọ̀wé Taofik Ahmed Ọ̀bọ́lù akápò Alhaji Lateef Akíntọ́lá Ògoolúwa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá jùlọ wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu sẹ́nitọ́ Abdulfatai Buhari Professor Ṣẹ́gun Gbádégẹṣin Honourable Shina Oyèdèjì Honourable Azeez Musbau oúnjẹ òtílẹ̀ òkè o ọba Rafiu Mustapha Oṣùọlálé Adéìtàn ẹlẹ́ẹ̀kejì àti gbogbo ọmọ ìlú òkè o pátápátá ní tilé toko bẹ́ẹ̀ là ń dúpẹ́ lọ́wọ́ alága ọmọ ìlú bẹ́ẹ̀ là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìgbìmọ̀ lápapọ̀ a ò gbàgbé gbogbo baálẹ̀ pátápátá àti gbogbo baálé fún ipa ribiribi eléyìí tí wọ́n kó lórí fùnátò tọ́lọ́run ọba mi fìdí ẹ̀ kalẹ̀ sílùú òkè o àwọn ń da ọpẹ́ wa papọ̀ mọ́ ti ọ̀jọ̀gbọ́n Jacob Ọláníyì Babáyẹmí àti gbogbo àwọn abẹ́ṣekáwọ́ wọn tọ́lọ́run Elédùmarè ọba ti yàn fún wa tí ó máa tukọ̀ ilé ẹ̀kọ́ náà àwa ń gbàdúrà fún ọgbọ́n ìmọ̀ òye látòde ọ̀run kọ́lọ́run ọba kó bá wa fi fún wọn gbogbo òye eléyìí tí wọ́n nílò bí wọ́n ti máa lọ sọ́tún sósì nípa abílẹ̀ ẹ̀kọ́ náà yóò ti máa dàgbà ọlọ́run ọba mi Èdùmàrè má ṣàì fún wọn débẹ̀ òun nìkan kọ́ o tòun tàlàáfíà eléyìí tí ò lọ gbogbo ọmọ òkè ògùn a kú oríire gbogbo ọmọ òkè o a kú oríire ìkíní ayọ̀ yìí òun ló ń wá láti ọ̀dọ̀ gbogbo ẹgbẹ́ aláṣọ òkè o ọlọ́run dá lápapọ̀ ní tilé toko. Upman Fine Music and DJ. Upman Fine Music pẹ̀lú àpapọ̀ àwọn tó kórè iṣẹ́ jáde. DJ tí kájọlá local government o ló ń kí gbogbo wa pé a kú oríire tí fúnátò ní. Congratulations. Upman Fine Music wọ́n kí kábíyèsí ojú àmọ̀kòkò ọmọ láti máa pẹ́ fọ́ba. Kábíyèsí o. wọ́n kí ààrẹ Ahmed Tinubu Senator Dr. Buhari okú iṣẹ́ gidi. Honourable Shina Oyèdèjì olóríire ó ṣàì. Honourable Musbau action akíọ. Gbádégẹṣin ó ṣe ìtàn onígbàgbé ẹ̀. Honourable Mugati o akil ó ṣe akí gbogbo òkè ògùn pátá ẹ kú oríire tí fúnátò yìí o. Professor Babayemi ẹ káàbọ̀ sọ́dọ̀ wa lórúkọ man Adépọ̀jù Abíọ́dún èké abẹ́fíà god ló ń kéde. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ kéwú Nuru Islamiyya ní ìlú Ayétòròkè wọ́n fi àsìkò yìí ké sí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé kéwú Nuru Islamiyya wípé àwọn fẹ́ ṣe ìpàdé ọlọ́dọọdún tí yóò wáyé ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2025 nínú àyíká ilé kéwú náà ní déédéé aago 9 òwúrọ̀ ní ìpàdé ọ̀hún yóò gbéra sọ àwọn aláṣẹ ilé kéwú Nuru Islamiyya wọ́n wá ń lo àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún fún ìkúnlọ́wọ́ wọn ní gbogbo ìgbà ọlọ́run ọba Allah yóò máa ṣe àlékún àrísìkí ẹni tó gbọ́
kó bá wa wí fún àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé kéwú ọ̀hún tí ò gbọ́ o. Olùkéde Alhaj Sheikh Nahali ní alága. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Èyí ni láti kéde sí etí gbogbo ènìyàn wípé ṣíṣí mọ́sálásí Dawatu Islam tó wà ní oríta alágbádá òkèò yóò wáyé ní ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún 2025 ní déédéé aago 9 òwúrọ̀. Bóde community ni a ó ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu bàbá wa Sheikh Sauban Adam Abdullahi Alilori. Ọjọ́ náà ni Molud Alefa Mutiu yóò wáyé. A wá padà sínú mọ́sálásí fún àdúrà ṣíṣí mọ́sálásí. Àwọn àlùfáà ń bọ̀ láti ìlú Èkó, Ìbàdàn, Ìlọrin, Ọ̀yọ́, Ṣakí. Bẹ́ẹ̀ ni àwọn àfáà wa ní ìlú Òkèò, àwọn náà ò ní gbẹ̀yìn níbi ètò náà. Olùkéde Alifa Mutiu Imam mọ́sálásí Jímọ̀ oríta alágbádá ìlú Òkèò àti gbogbo ọmọ ìgbìmọ̀ ló ń kéde. Orí ní gbeni tá a fi dadi owó, orí náà ní gbeni tá a fi tẹ̀pá ìlẹ̀kẹ̀. Orí àpérè àtètè níran, òun náà ló sọ sẹ́nitọ̀ Adéwọ̀lú Rashidi Ladoja di Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn. Kábíyèsí o. Aláìlúwà ọba sẹ́nitọ̀ Rashidi Adéwọ̀lú Ladoja Àkànmú àròsà kínní. Àṣé òtítọ́ ni wípé orí ni a fi mú ẹran láwo lóòkùn tí a fi mú egungun. Orí abẹ́tù àbìwà pẹ̀lẹ́ gbogbo odò ní fi orí balẹ̀ fún olókun. Òkun ni ọba omi. Àkùkọ tí yóò kọ jíni láfẹ̀mọ́júmọ́. Àṣà ò ní gbé nígbà tó wà lóròmọdé rẹ̀. Ìdí pàtàkì nìyí tí ọ̀nàrẹ́bù Ṣọlá Ògúnbọ̀dé Akérògùn ọ̀pọ̀pọ̀ Holland ṣe ń kí kábíyèsí sẹ́nitọ̀ Adéwọ̀lú Rashidi Ladoja kú oríire gígun orí àpèrè Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn. ọ̀nàrẹ́bù Ṣọlá Ògúnbọ̀dé wọ́n tún kí gbogbo ọmọ Òkè Ògùn kú oríire títí Olúbàdàn sẹ́nitọ̀ Rashidi Adéwọ̀lú Ladoja. pẹ́pẹ́ lòún ṣe nílé arọ́, pẹ́pẹ́ lórí ìtẹ́ Olúbàdàn náà kọrin kése pẹ̀lú àlàáfíà ara tó péye, nítorí a kì í bá òkùnrùn ẹyẹ lórí ìtẹ́dọ́rún. ara pápá ń tẹ́tu, orí kì í fọ́ ọta, ẹ̀dọ̀ kì í ròjẹ̀, òtútù kì í mú ọta lálẹ́ odò. ọba aláìlúwà Rashidi Adéwọ̀lú Ladoja pẹ́pẹ́ lórí oyè náà. Kábíyèsí o. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ̀yin náà ẹgbẹ́ kìíní yín wá, ẹgbẹ́ polówó yín wá sílé iṣẹ́ CP89.1 FM. Ẹ jẹ́ àbáyín bẹnu ajélù ǹjẹ́ ẹ rí àwọn tó ti dán wò wọ́n rí i pé rere òun ní iléeṣẹ́ sípò ń ṣe o, iléeṣẹ́ sípò ń ṣèkà. Àwọn ọjà tí ò bá lọ déédéé yẹn gbé wá awóbá yín Ọlọ́run ó ti bless ẹnu wa, káwa náà wá bless ọjà yín kí gbogbo ẹ̀ wá di ìbùkún kí bùkún pọ̀. Bábí sọ pé you are blessed sórí ọjà ẹ̀ lásán wo mo jẹ́ àsọ̀rọ̀ wọn wòlíì ò níyì nílùú rẹ̀ òun lọ̀rọ̀ wá jẹ́ ìgbọ́n ẹgbẹ́ ìpolówó yín wá síkànnì CP89.1 FM ajé ó sì máa wà o. ẹ jẹ́ àtẹ̀wájú nínú ìròyìn wa nínú ìwé ìròyìn Daily Post náà lèmi ó ti mú ìròyìn eléyìí o, níbi tí Wike tí ó fi ń dá gómìnà ẹnu tí ó ti fi ń dá lójú wípé wò ó èmi o wọ́n mọ gbárùkù tí ọ́ gbogbo ohun tí o bá fẹ́ ṣe ẹ̀yìn rẹ ni mo wà dígbíndígbín o. Mínísítà fún olú ìlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike ni ó ti ṣèlérí fún gómìnà Akwa Ibom yìí gómìnà Umo Eno wípé wò ó gbogbo ohun tó bá gbà láàfin fún o, gbogbo ohun tó bá sì tọ́ báyìí òun náà láṣẹ o, wípé ń tẹ̀mí ó kàn sọ fún ọ ni wípé ìwọ sáà mọ̀ fi àdúrà ràn mí lọ́wọ́, àdúrà ló lè ṣe é, àdúrà ló lè ṣe o, àdúrà ni ọmọ fi ràn mí lọ́wọ́ o gómìnà, ṣebí pásítọ̀ ni ọ́ mọ́ fi àdúrà kọ́mọ fi ràn mí lọ́wọ́ o. Ó gbóríyìn, bẹ́ẹ̀ ni Wike gbóríyìn fún gómìnà fún àwọn ìgbésẹ̀ eléyìí tó ń gbé fún ìlọsíwájú ní ìpínlẹ̀ náà. Wike ni wò ó látàrí gbogbo awuyewuye lọ́sùn àti lọ́sì ó tí ẹ̀ wo bẹ̀ fìlà máwo bẹ̀ tó dé wò ó mọ́ gbà fún ẹ mọ́tò fún òṣùbà rẹ̀ rèé kùndùsì rẹ̀ rèé. Wike ó ní òun ó tẹ̀ wájú o láti máa gbárùkù ti ìṣèjọba Umo Eno ní ìpínlẹ̀ Akwa Ibom nígbà tó ń sọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde ní ìjọba ìbílẹ̀ Ika
ní Akwa Ibom níbi tí ó ti ń ṣiṣọ́ lójú ọ̀nà kan ọ̀nà Ikot Otomo tí ó lọ sí Asumini Road ní ìpínlẹ̀ náà. Níbẹ̀ ni ó ti ń gbóríyìn fún iṣẹ́ eléyìí tí pásítọ̀ Umo Eno tí ó ń ṣe pẹ̀lú ẹni tí ṣe Godswill Akpabio ó ní fún àsọyépọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ ńlá eléyìí tó wà láàrin wọn ètò sì ń mú ìdàgbàsókè báyìí ìpínlẹ̀ Akwa Ibom. Nígbà tó ń sọ̀rọ̀ mínísítà náà tí ò dárúkọ kankan ó rọ gómìnà ẹnu ọ̀hún ó ní kó tẹ̀ wájú o ó ní wò ó mọ̀ ti ẹ̀wọ̀ ẹ̀gbẹ́ kankan àwọn tí ò ṣe dáadáa sí ọ wò ó mọ̀ wo bẹ́ẹ̀ o ṣó wá rí gẹ́ ẹ sọ kinní kan fún ọ àwọn tó ń ṣe dáadáa sí ẹ̀hún àwọn tó ti ṣe rere fún ọ tẹ́lẹ̀ má pa wọ́n tì o má fi àdúrà ràn wọ́n lọ́wọ́ torí wípé o àdúrà nìkan ni o lè fi bá Ọlọ́run rìn àdúrà nìkan ló lè fi ṣe gbogbo o ìwọ sáà mọ́ gbàdúrà fún mi. Nígbà tí Wike tún tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ o ó ní ẹ wò ó òun ó wà lẹ́yìn gómìnà òun dégbédégbé o. Nígbà tó sọ ó ní sori gẹ́ ń sọ fún ọ gbogbo àwọn tó bá yẹ kó fún ní ọlá ni o máa fún. Ó ní nígbà tí o bá ti ń fún wọn ní ọlá yìí wò òmìmì kan ò lè mì ọ́ nígbà tí o bá ti fara rẹ balẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run. Ó ní bó mọ́mọ́ dáwà kan lóhùn àwa òun ṣe ìránṣẹ́ Ọlọ́run o àsì ń ṣe pásítọ̀. Ó ní òun ò sí ìmọ̀ náà o bóyá òun ó padà di ìránṣẹ́ Ọlọ́run lọ́jọ́ ọ̀la. Ó ní ṣùgbọ́n ohun tẹ́mi ó sọ fún ọ ni pé máa fi àdúrà ràn mí lọ́wọ́ bó bá ti fi àdúrà ràn mí lọ́wọ́ èmi Wike o ẹ̀yìn rẹ ni màá máa wà màá sì máa tò sí ìwọ kan máa fàdúrà ràn mí lọ́wọ́ ni o torí wípé gbogbo ohun tó dá fi àdúrà èyí tó sì kùn díẹ̀ káàtó náà báyìí wọ́n ní ó ń fi àdúrà ni o ó ní òun gbàgbọ́ wípé òṣèlú nítòun o ẹ wò ó káti ẹ̀yọ́ tòṣèlú kú ẹni tó bá ti ṣe dáadáa sí ọ máa ṣe dáadáa sí wọn àwọn tí wọ́n bá ti fàtì ìwọ náà fàtì wò ó sórí èmi ò mọ̀ ń sọ fún ọ wípé ìpínlẹ̀ Akwa Ibom yóò sì mọ tẹ̀ wájú ni o níwọ̀n ìgbà tẹ́mi Wike bí mo sì ti fọwọ́ sọ̀yà wípé ẹ̀yìn rẹ ni wọ́n mọ tò sí mi ò sì ní ṣe mọ̀gòmágó pẹ̀lú rẹ nígbà tí wọ́n ti jẹ́ pásítọ̀ èèyàn Ọlọ́run wò ó mo fi àdúrà ràn mí lọ́wọ́ o kí àdúrà rẹ kó mọ ṣiṣẹ́ kèmí sí wà lẹ́yìn rẹ̀ digbidigbin ọ̀rọ̀ ọ̀hún ni Wike sọ o ìròyìn ọ̀hún kùn díẹ̀ jàre Wike sọ̀rọ̀ ńbẹ́ o bẹ́ẹ̀ bá fẹ́ ṣe rẹ̀ lọ sínú ìwé ìròyìn Daily Post kẹlọ́mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ìròyìn tọwọ́ mi yìí belenja ni wọ́n kọ belenja náà ni wọ́n sì ka ìròyìn ọ̀hún sí yín létí o ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun ó mà ti kẹ́hùn sọ̀rọ̀ ṣé ti gbogbo àwọn iléeṣẹ́ ọlọ́pàá àti ọmọ ọlọ́pàá wípé kí wọ́n ṣọ́ra o àwọn ò gbé ìgbékalẹ̀ ọlọ́pàá láti máa lọ yanjú aáwọ̀ lórí ilẹ̀ tàbí ká máa tẹ̀lé ni lọ níbi tí ìjà ààlà ilẹ̀ tó ti wáyé. ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun ló ti fi ewé ọmọ ó fi mọ́ àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá létí wípé kí wọ́n ṣọ́ra o lórí à ń tẹ̀lé àwọn ènìyàn lọ síbi tí ìjà ààlà ilẹ̀ tí ó ti ń wáyé tàbí láti tẹ̀lé wọn lọ sí orí ilẹ̀ níbi tí wọ́n ti ń tàpóró gan tí ọ̀rọ̀ ìjà ààlà ilẹ̀ tó sì di fàákájà láàrin àwọn ènìyàn nínú ọ̀rọ̀ kan tí ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá náà tó fi síta lórí òpó ayélujára X rẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá àgbékalẹ̀ tí wọ́n gbé iléeṣẹ́ náà kalẹ̀ kò sí fún láti máa tẹ̀lé àwọn ará ìlú lọ sí orí ilẹ̀ níbi tí wọ́n ti ń jà lórí ọ̀rọ̀ ilẹ̀ bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá kò sí fún àwọn iléeṣẹ́ aládàáni láti máa ṣùgbà tàbí láti máa ṣe àwọn nǹkan tó tako àgbékalẹ̀ àjọ tó ń rí sí iléeṣẹ́ ọlọ́pàá. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin ènìyàn mi pàápàá jùlọ ẹ̀yin ará ìlú àti àwọn ènìyàn tí wọ́n ní lọ́kàn láti ké sí ọlọ́pàá lọ sí orí ilẹ̀ níbi tí wọ́n ti ń jà lórí ilẹ̀. Ó sọ wípé àgbékalẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ó lòdì sí gbogbo àwọn nǹkan wọ̀nyí kẹ́ ẹ tètè mọ̀ dájú. Ìwé ìròyìn Daily Post ló post ìròyìn ọ̀hún jáde ẹ lè mú kẹyẹ̀ wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o níbi tí ìṣẹ̀lẹ̀ burúkú kan mọ̀ ti ṣẹlẹ̀ níbi tí ọkùnrin kan tí ó ti gún àwọn ìyá arúgbó àti bàbá arúgbó kan tó sì rán wọn lọ sí ọ̀run àpàpàǹdodo látàrí aáwọ̀ tó wáyé lórí oúnjẹ. Ìṣẹ̀lẹ̀ burúkú ló mọ̀ súyọ ní ọjọ́bọ̀ Thursday ní agbègbè kan ní ìpínlẹ̀ Kano ní bí ẹni ọkùnrin kan ẹni 30 ọdún tí orúkọ rẹ̀ ń jẹ́ Mutawakilu Ibrahim
bí ó ṣe gún àwọn ìyá rẹ̀ tí ó gún wọn pa Muhammed Dan Sokoto àti Adisa Tasidi tí ó sì gún wọn pa tí àwọn ẹni yìí tí wọ́n fi jẹ́ Ọlọ́run pè lórí gbọ́nmisí omi òtó tó wáyé látàrí oúnjẹ nígbàtí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ SP Abdullahi Haruna wọ́n ní lásìkò ìgbọ́nmisí omi ọ̀tọ̀ ọ̀hún afurasí ọ̀hún òun ni wọ́n ní ọmọ wà lábẹ́ pé ó ti mùmúkùmù wọ́n ní ó sì lọ́ọ́ mú ọ̀bẹ níṣẹ́ ló bá fi gún ara àwọn ìyá àti bàbá yìí ní oríṣiríṣi ọ̀nà tí ó sì fa ìfarapa wọn yánnayànna nígbàtí SP Haruna tí ó sọ̀rọ̀ wípé ní kété tí àwọn èèyàn mọ̀ ni wọ́n ti sáré dóòlẹ̀mí àwọn ènìyàn tí wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn Muritala Muhammed Specialist Hospital eléyìí tí ó wà nílùú Kano wọ́n ní ṣùgbọ́n gbà wọ́n fi gbé wọn débẹ̀ ẹ wò ó àwọn méjèèjì ni wọ́n mọ̀ ti sùn lẹ̀ gbọ́rọ̀gọ́dọ̀ kò sí ẹ̀mí lára wọn mọ́ o gẹ́gẹ́ bí wọ́n ti mú afurasí ọ̀hún tí ó sì ti wà nínú gbàgà báyìí níbẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ síwájú wọn ní ọjọ́ 25 oṣù kẹsàn-án yìí níbi nǹkan bíi aago 9 ààbọ̀ àárọ̀ ní ibùgbé wọn tí ó wà ní Kofadam Wanu Kotari ni wọ́n sọ wípé Mutawakilu Ibrahim ẹni 30 ọdún yìí ni ó ní aáwọ̀ pẹ̀lú àwọn ìyá àti bàbá rẹ̀ wọ́n ní Muhammad Dan Sokoto ẹni ọdún 85 àti Adisa Tasgidi ẹni ọdún 50 wọ́n ní ó jẹ́ pé wọ́n ní aáwọ̀ kan lórí ọ̀rọ̀ oúnjẹ ní ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ aáwọ̀ wọ́n ní lọ́ba lọ fa ọ̀bẹ yọ o tó sì fi gún wọn yánmọ́yánmọ́ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì mọ́ sọ̀rọ̀ wọ́n ní àwọn ti mú ọkùnrin ọ̀hún o tó sì jẹ́ wípé iṣẹ́ ìwádìí ó ti ń lọ báyìí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá CP Ibrahim Adamu Bakori òun náà sọ̀rọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti fi ṣọwọ́ sí àwọn iléeṣẹ́ tó ń ṣe ìwádìí láti ṣe ìwádìí tó lọ́ọ̀rìn lórí nǹkan ọ̀hún wọ́n ní afurasí ọ̀hún lẹ́yìn tí wọ́n bá ti ṣe iṣẹ́ ìwádìí wọ́n ní wọ́n jù ú sí ilé ẹjọ́ o ilé ẹjọ́ ni ó ti mọ bá a yé o gẹ́gẹ́ bí SP Haruna bóun náà ṣe sọ ìròyìn ọ̀hún wà nínú ìwé ìròyìn Vanguard bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ síbẹ̀ kẹ́ lọ mú un. nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí ni ìròyìn eléyìí ló ti di mímọ̀ o àwọn ènìyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fara ṣèṣe kọjá àyè níbi ìṣẹ̀lẹ̀ ilé kan tó dàwó tí wọ́n ń kọ́ lọ́wọ́ ní ìpínlẹ̀ Èkó kò dín ní àwọn ènìyàn 5 tí wọ́n jẹ́ kọngilá níbi ilé kan tí wọ́n ń kọ́ lọ́wọ́ ní agbègbè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Modúpẹ́ọlá Street Onípẹ̀tẹ́ẹ̀sì Estate ní ìlú Èkó nínú ọ̀rọ̀ náà àwọn àjọ tó ń rí sí ìdóòlà àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ni wọ́n ṣàlàyé wípé àwọn bẹ̀rẹ̀ sí ní gba ìpè lóríṣiríṣi ní nǹkan bíi aago 5:39 nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ní àwọn òṣìṣẹ́ àwọn ni wọ́n bá lọ síbẹ̀ ṣàdédé tí wọ́n débẹ̀ ni wọ́n bá ilé tí wọ́n ń kọ́ lọ́wọ́ tí ilé ọ̀hún tó sì dà wó lulẹ̀ àwọn ènìyàn tí wọ́n ń kọ́ ilé ọ̀hún lọ́wọ́ ní ilé ọ̀hún ló sì wó lù mọ́lẹ̀ o ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní yọ wọ́n lóríṣiríṣi 5 níye ni wọ́n yọ nínú wọn tí wọ́n jẹ́ kọngilá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí ọ̀gá àgbà fún ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iná pípa ní ìpínlẹ̀ Èkó tó fi léde ìyẹn Margaret Adéṣeyè ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ènìyàn 5 ọ̀hún ni wọ́n jẹ́ ọkùnrin tí wọ́n sì jẹ́ kọngilá wọ́n ti gbé wọn dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn báyìí tí wọ́n sì ti ń gba ìtọ́jú tó péye ó ní kò sí ẹnikẹ́ni tó ti gbẹ́ ẹ̀mí mì nínú wọn ìwé ìròyìn The Nation ló di jáde ẹlẹ́mu kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Daily Post ní eléyìí wà níbi tí pásítọ̀ kan ní ìpínlẹ̀ Ebonyi tó ti kọ àhesọ ọ̀rọ̀ kan tó ń jà ròyìn wípé ó fi tipátipá ṣe kínní ọ̀hún fún àwọn ọmọ o tó sì sọ wípé àwọn ọ̀tá ìyìn rere ló máa wà lórí irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ olùdásílẹ̀ ìjọ Champions Citadel tí ó wà ní Abakaliki ọ̀jọ̀gbọ́n Sam Oyangonziri ní ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé fọ́nrán tí ó ń jà ròyìn lójú òpó ayélujára ó ní láti fi ba orúkọ òun jẹ́ ni o àti àwọn tí ó ń wá èké ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún ṣọwọ́ sí ojú òpó ayélujára wípé àwọn rí fọ́nrán ibi tí òun ti ń bá ọmọbìnrin kan lò pọ̀ nínú àwòrán ọ̀hún níbẹ̀ ni a ti rí fọ́nrán àwòrán kòtọ́ ọmọbìnrin kan tí ó sì sọ wípé wọ́n so papọ̀ mọ́ orúkọ pásítọ̀ ọ̀hún nígbà tí ọ̀rọ̀ ọ̀hún sì ti ń jàròyìn lójú òpó ayélujára láti ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ tó lọ níbẹ̀ ni pásítọ̀ náà ti sọ̀rọ̀ wípé lórí fóònù
wọ́n ní ohun tí wọ́n ń jà ròyìn lójú òpó ayélujára yìí wọ́n ní fóònù tí ó ti sọnù wọ́n ní èyí náà ni wọ́n fi ń ṣiṣẹ́ ibi ọ̀hún o ní pé pásítọ̀ ọ̀hún ti sọ̀rọ̀ ní òun ò mọ̀ kankan nípa fọ́nrán ọ̀hún tó ń jà ròyìn yìí wọ́n ní àwọn fọ́nrán ọ̀hún lẹ́ẹ̀mọ́rí lójú òpó ayélujára Facebook ti WhatsApp Telegram àti Instagram o nígbà tí pásítọ̀ ọ̀hún ó ń sọ̀rọ̀ ìyún Prophet Onyangosiri ó ní ẹ wò ó gbogbo àwọn tí ẹ bá ti rí o àhesọ ọ̀rọ̀ gbáà ní èmi kọ́ ó ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún yìí ni òun mọ̀ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun nu o tí òun sì ti fi tó àwọn iléeṣẹ́ ọlọ́pàá létí wípé àwọn tí wọ́n ń ṣe ìwádìí rẹ̀ ó ní ọjọ́ kejì ìjọ òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí lo fóònù òun o láti fi ṣe oríṣiríṣi wọ́n lo ẹ̀rọ AI láti fi ṣe nǹkan òun ó ní ó sì ti ń jẹ́rùn lójú òpó ayélujára wípé òun o àtọmọbìnrin kan òun ń ṣe ohun tí ò tọ́ ó ní àwòrán kò tọ́ ní gbogbo ohun tí wọ́n rí o wípé òun kọ́ o pásítọ̀ ọ̀hún ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fi ṣẹ̀rẹ̀ lọ sínú ìwé ìròyìn Daily Post kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. jẹ́ kí n mú ìròyìn eléyìí wá ní belenja o àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Kwara ni wọ́n tàkpóró gan pẹ̀lú àwọn báńdíìtì bàǹdìbàǹdìètè tí wọ́n sì gba ọmọ oṣù mẹ́sàn-án kan kalẹ̀ pẹ̀lú àwọn ènìyàn míì ní ìpínlẹ̀ Kwara àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ ọlọ́pàá ni wọ́n jùmọ̀ ṣiṣẹ́ ọ̀hún papọ̀ ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní agbègbè kan nínú igbó kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọwá oníre ní ìjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara àgbáríjọpọ̀ àwọn ọlọ́pàá yìí ni wọ́n ṣiṣẹ́ papọ̀ àti àwọn ẹlẹ́ṣọ́ aláàbò tí wọ́n sì wọ inú igbó lọ lórí ìṣẹ̀lẹ̀ lemọ́lemọ́ àti gbogbo ìgbà tó ń wáyé tí wọ́n ń jí ni gbé ní agbègbè náà ìdí rèé o nígbà tí wọ́n fojú gan ní ara wọn ìró ìbọn dún lákọ lábo tí wọ́n sì ń ṣiṣẹ́ ọ̀hún ó di pàpà ó di pa kó tó di wípé èéfín kinní ọ̀hún rọlẹ̀ nígbà tí èéfín kinní ọ̀hún rọlẹ̀ àwọn báńdíìtì yìí ṣe bí tí irin bá kanrin ọ̀kan yóò tẹ̀ fún kan ni wọ́n ní wọ́n jáwé ọlọ́fẹ́ tí wọ́n sì fi àkàtà wọn kalẹ̀ ibùba tí wọ́n ti ń ṣiṣẹ́ láabi wọn tí wọ́n fi kalẹ̀ tí wọ́n sì sáwọ́ gbọ́ tèfètèfè wọ́n gba àwọn ènìyàn tí wọ́n lùgbàdì ìjínigbé wọ́n gbà wọ́n kalẹ̀ lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà tó fi síta SP Adétóhùn Èjìrè Adéyẹmí ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ wípé alùpùpù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àti oríṣiríṣi ìbọn jágàmù mẹ́sàn-án níye ni wọ́n gbà lọ́wọ́ wọn àti àwọn nǹkan míì ìwé ìròyìn Daily Trust ló ti jáde ẹlẹ́mu kẹyẹ̀wò níbẹ̀. jẹ́ ìgbésùnmọ̀ àwọn aráalé torí pé ọjọ́ wa ti lọ. ní báyìí a ti ṣí ojú òpó kalẹ̀ láti bá wa pẹ̀kẹ́lù ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn tí a ti mú wá sí etí ìgbọ̀nyín 07047777064 ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí ojú òpó ayélujára Ship FM òkè o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fi fọwọ́ sí ojú òpó ayélujára abẹ́rẹ́kéré show a ó kà á sí yín létí 07047777064. hello ẹ kú ojúmọ́ o. hello akójúmọ́. ẹ káàárọ̀ o. àlejò lówó láti ìlú Wérélé. yes. ọ̀rọ̀ Nnamdi Kanu lèmi fẹ́ dá sí èmi náà fi àsìkò yìí mo fi rọ Mr. President tí wọ́n dákun torí ìrẹ́pọ̀ tó wà ní Nàìjíríà kọ́ má di nǹkan tó jẹ́ pé a máa bí ẹ̀yà kan la nífẹ̀ẹ́ ara wa a nífẹ̀ẹ́ ẹ̀yà kan kí Mr. Tinubu kí wọ́n dákun Mr. President kí wọ́n dákun kí wọ́n wò ó ṣe láàrin yẹn kí inú àwọn ẹbí rẹ̀ kọ́ bá lè dùn kí wọ́n dákun ọ̀rọ̀ tí ọdún ọlọ́jọ́ tó jẹ́ pé wọ́n ní wọ́n lọ wọn ní ọjà gbà ní ọjà tí wọ́n ń gba owó lọ́wọ́ wọn kẹ̀kẹ́ èmi ò lérò pé ọba lè rẹ́ wọn nírú iṣẹ́ yẹn ẹ mọ̀ pé gbogbo àwọn tó bá ti wà ní kíá gbogbo irú iṣẹ́ tó bá ti jẹ́ pé àwọn náà jẹ́ bí alágbára díẹ̀ lábẹ́ àwọn tó lágbára ni wọ́n máa fẹ́ lówó ọba yẹn tó bá wá rí bẹ́ẹ̀ láti irú àsìkò yìí kí wọ́n dàpọ̀ kí wọ́n sọ́ọ̀pù gbogbo nǹkan yẹn àwọn ọjà àwọn tó ti gbà kí wọ́n dá padà fún wọn Nàìjíríà ò ní bàjẹ́ o masala. ẹ ṣe o 07047777064 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ pẹ̀tọ́. yes orúkọ yín àti ìjẹ́ tí ń pè o. orúkọ mi ni Ọlọ́run jẹ̀dá lọ láti Ṣẹ̀yìn. yes. à ń gbọ́ yín sà. Ọlọ́run jẹ́ bàjẹ́. àmín o. gbogbo ètò ìròyìn tẹ́ káfa lójoojúmọ́ Ọlọ́run jí kí pàtó Nàìjíríà sí Nàìjíríà yẹn ti bàjẹ́ kọjá àlà kọ́lọ́wọ́ bá a tún ṣe ni gbogbo àwọn olórí wa ètò ààbò méje ètò ààbò yẹn ò kún tó Ọlọ́run dàpọ̀ ọ̀là wa ni Ọlọ́run ṣàánú wa o Ọlọ́run jẹ́ra láti Ṣẹ̀yìn ni o. ẹ ṣe o 07047777064
070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí tẹ́ẹ̀tì bá wa dá sí ọ̀kanòjọ̀kan ìròyìn tí a ti mú wá sí etí ìgbọ́ yín. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sa orúkọ yín o. Alhaji Rashidi tó láti Ìṣẹ́yìn. Láti ìlú Ìṣẹ́yìn à ń gbọ́ yín sà. Ẹ kú ètò. Ọlọ́run ló ń ṣètò. Ọlọ́run máa darí yín jí dáadáa. Àmín o. Ọ̀rọ̀ bandit tí wọ́n gba àwọn èèyàn kalẹ̀ ní àbáwọn security tí wọ́n gba àwọn èèyàn kalẹ̀ ní Kwara State. Ọlọ́run ṣàánú wa. Àmín. Kíní yẹn ó ti lágbára jù kíjọba àpapọ̀ bá mójútó ròtò àpò yìí. Jíjínigbé yìí kí kó stọ́ọ̀pù. Ọlọ́run ní jẹ́ kí wọ́n jí wa gbé. Àmín o. Àmín ẹ ṣé o. Àmín ẹ ṣé o. 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí. Ká gbé ìpè kan sí kó tó di pé ààbòmìlà díẹ̀ ní kékeré ká tó tún bọ́ sí abala tó kàn. Hello. Hello sir. Ẹ káàárọ̀ sa orúkọ yín o. Ẹ káàárọ̀ látọ̀yọ́ ni. Láti ìlú Ọ̀yọ́. Abẹ́rẹ́ kéré kò ní bàjẹ́ fún yín o. Àmín o. Àti ìyá wa kejì náà. Ipò àkàrọ̀yọ́ ló ń kí yín o. Ẹ káàárọ̀. Ẹ ṣé sà. Bàjẹ́ fún yín. Ẹ̀yin ẹ̀jẹ̀ tí wóòdì ẹ̀yin kẹ́ẹ̀kọ́. Gbàrọ̀ Ọlọ́run ẹ̀ ní sírí o. Àmín o. Kàmpínò ní bàjẹ́. Àmín o. Ọlọ́run dàpọ̀ bá wa ṣe Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀ka ṣe sọ̀rọ̀. Ọlọ́run bá ní tó Nàìjíríà ṣe wọ́n dàkún wọ́n ràn án lọ kó lórí wọ́n ràn án lọ. Pẹ̀lú ètò ààbò yìí ó ti pọ̀ jù. Wàhálà yìí kọ́lọ́ mọ́ gbé bá wa lọ́yọ̀ọ́ wọ́n sì láwa là ń gbádùn ojúlé lọ state. Ìgbádùn dà àgbádùn o ebi sì ń pa gbogbo ẹnì kọ̀ọ̀kan àgbèrò kó lọ gbogbo ẹ̀ wá kún bẹ́ẹ̀ nípò láti fẹ́ ṣe àti sáré 27 Ọlọ́run bẹ́ o ó dàbọ̀. Ẹ ṣé o bàbá. Ní báyìí ká rọra bomila díẹ̀ ní kékeré ẹ kú kalẹ̀. SIP 89.1 FM. rédíò wo lèyí tó milẹ̀ títí. rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò. wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé. àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn. àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n. bó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gọ̀. nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè. wọ́n ṣáà ní àrídùnnú rédíò SIP FM ní. nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè. wọ́n ṣáà ní àrídùnnú rédíò SIP FM ní. SIP FM 89.1 ẹ máa gbọ́. oògùn kan tún ti dé. gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílé lóko lẹ́yìn odi ẹ kú oríire àyájọ́ òmìnira tọdún 2025 òmìnira náà kò ní di omi ìnira fún gbogbo wa ò ẹ ṣàmì ẹ̀. iléeṣẹ́ rala pensions wọ́n tún gbé àrà tuntun dé o láti ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn fún àyájọ́ ọdún òmìnira. oògùn tútù kan ní iléeṣẹ́ rala pensions tún ṣẹ̀ṣẹ̀ gbé jáde egbòogi 22 ni wọ́n fi pò ó papọ̀ get up well sweet bitter lórúkọ tó ń jẹ́ ẹgbà bẹ́ẹ̀. iṣẹ́ tó ń ṣe kò lẹ́lẹ́gbẹ́ òun ni ìfà tí àwọn ènìyàn láǹfààní láti jẹ fún pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún òmìnira. gbogbo ènìyàn tó bá lè yọjú sí iléeṣẹ́ rala pensions yóò jẹ ìfà yìí. ẹni ìfà òtọ́ sí ní pé ní àràmù wọn ni owó àjẹfà olọ́jọ́ wọnú láti ọjọ́ 23 oṣù kẹsàn-án sí ọjọ́ 2 oṣù kẹwàá ni àwọn ènìyàn yóò fi máa jẹ àǹfààní ẹ̀dínwó oògùn tá a pè ní get up well sweet bitters. gbogbo ènìyàn tó bá lè yọjú sí iléeṣẹ́ rala pensions tó wà ní ìlú òkèèrò àti olú iléeṣẹ́ wọn tó wà ní ìlú ìṣẹ́yìn bẹ̀rẹ̀ láti on the 23 sí ọjọ́ 2 oṣù kẹwàá ni wọ́n máa jẹ àǹfààní ẹ̀dínwó ògùn get up well sweet bitter. tó bá wá di 25 sí 26 oṣù kẹsàn-án ni àwọn ènìyàn ní ìlú àgọ́ ààrẹ wọ́n máa fi ojú rinjú pẹ̀lú aláàjì àbọ̀ lọ́rẹ tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ rala pensions pẹ̀lú jíjẹ ẹ̀dínwó ògùn get up well sweet bitters. ẹ̀yin ènìyàn wa ní ìlú ìṣẹ́yìn 27 sí 28 oṣù kẹsàn-án ni ẹ máa ṣalábàápàdé aláàjì àbọ̀ lọ́rẹ̀. on the 29 oṣù kẹsàn-án ni aláàjì ó tún padà sí ìlú òkèèrò títí yóò fi di ọjọ́ 2 oṣù kẹwàá. ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè wọ́n sí 090-6382-2370 iléeṣẹ́ rala pensions lónìí pírí la ó máa ta o.
ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn lógún omi gbàmóge ẹ má ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹjẹgbẹ sweet bitter ní kò béèrè àlèṣègbè ọ̀sẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún rálá fẹsọ̀ ló ṣe ewé àdèpò wọ́n fi pò ókè 09027209106382237 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kó mọ́lẹ̀ sweet bitter rárá kẹsàn ló ṣe ewé àtẹ̀gbò okay now ó ti yá 09026322370 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe rámọ ni kò béèrè fún rálá fashion ló ṣe rálá fashion ló ṣe rálá fashion ló ṣe rálá fashion ló ṣe rálá fashion ló. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ oògùn kan tún ti dé jogun omi lórúkọ rẹ̀ ń jẹ́ ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó wúlò fún ọlọ́mọkùnrin gidi tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ jogun omi lórúkọ rẹ̀ ń jẹ́. ẹ kú dédé àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ wa káàkiri ibi táfẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé à ń kí yín wípé ẹ̀ ń gbọ́ wa níbi ìròyìn àjímúná abala tá a wà yìí ní iléeṣẹ́ Ralac Ventures ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ àwọn nǹkan tó ń lọ ní iléeṣẹ́ wọn àǹfààní tó ń lọ ní iléeṣẹ́ wọn àti ọ̀kan ọ̀jọ̀kan àwọn nǹkan tí àwọn ènìyàn ìlú tí wọ́n láǹfààní láti fi ṣe ọ̀ràn àjìjà láti ká fi fara wa mọ́ra lórí pọ̀pọ̀ ṣìnṣìn ọdún àyájọ́ òmìnira Alhaji Àbọ̀lọ́rẹ́ wọ́n wà ní ìlú Àgọ́ Àrẹ báyìí láti dá àwọn ènìyàn ní ìlú Àgọ́ Àrẹ àti agbègbè rẹ̀ lóhùn láti jọ sọ̀rọ̀ papọ̀ lórí nǹkan tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe lè ṣe àmúlò oríṣiríṣi nǹkan tó ń jáde ní iléeṣẹ́ wọn ẹ kú ojúmọ́ o Alhaji Àbọ̀lọ́rẹ́. ẹ máa káàárọ̀ àtọkùn àkú jímọ̀ lẹ́ni ọlọ́run oníṣẹ́lẹ̀ ilẹ̀ ọ̀kan tó kùn fún mi àti àmín. a kí gbogbo ọmọ nàìjíríà rẹ̀ kí gbogbo àwọn èèyàn wa ní ìlú ìbàdàn wọn kú oríire tí ọba tuntun dáadáa bẹ̀ ni ó sojú wa. àmín àmín. bákan náà a kí gbogbo ọmọ nàìjíríà gẹ́gẹ́ bí àdéhùn tí iléeṣẹ́ Ralac ṣe tó àìsàn ó kéré tóbi kò ní fi ṣe wá kò ní fi ṣe tí ó kàn tí ó fi ṣe wá o. àmín o àmín o. a wà ní ìlú Àgọ́ Àrẹ adẹ̀dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba àwọn àgbàlagbà jáde àwọn ọ̀dọ́ jáde pẹ̀lú ògo ọlọ́run ọba àǹfààní ní àtúntò fi ń kẹ̀sí ìyẹn wá ní Àgọ́ Àrẹ tí wọ́n jáde wọ́n wá jẹ àǹfààní pọ̀pọ̀ ṣìnṣìn àyájọ́ òmìnira gẹ́gẹ́ bí Nàìjíríà ti ń ṣe àjọ̀dún 105 wọ́n á jẹ àlùbáríkà rẹ̀ pẹ̀lú àwọn pródọ̀tì tó ti jáde láti iléeṣẹ́ ọ̀tọ̀ láìsàn ọ̀tọ̀ lárùn
àtàìsàn àtàrùn kó má fi ṣe wá kó má fi ṣẹni tí ó kàn tí ó fi kàn wá. àmín. à ń fi èyí kí gbogbo àwọn èèyàn wa èyí kéyìí tẹ́lẹ̀ nínú ìpèníjà ẹja mójútó àlàáfíà ara wa ọ̀gá orí téèyàn máa fi wá orí òun làlàáfíà ẹ má jẹ́ ó dìgbà tágbára òní ká kẹ́ tó máa jáde pé kò ṣe mí kò ṣe mí ẹ ṣe á ṣe àyẹ̀wò tó bá ti rí àyẹ̀wò kan tó bá ti níbẹ̀ ó ti délé nínú ara nìyẹn o èèlò sí lọ́bẹ̀ wọ́n bá nọ́bẹ̀ yìí dùn ọbẹ̀ yìí dùn wọ́n fẹ́ èèlò sí lójú ó dùn o. ọbẹ̀ tó dùn owó ló pa. bẹ́ẹ̀ náà ni ìyẹn ń ta kóbókóbó tó ìtúni tó bá ti tọ́jú ara ní ìtọ́jú kálóògùn sínú ara àti ìtọ́jú kásì tónítóní nínú ara èyàn ó ti mọ̀ pé èyàn lè ta kóbókóbó èyíkéyìí dẹ́yìn wá ara la mí nínú àgọ́ ara yálà oríkèéríkèé ara kó máa tẹ́rì pé atọ́kùn gbogbo ìgbà máa ń tẹnumọ́ kínní yìí gbogbo ẹ̀dá tí bá ti ń lọ sókè tí ń lọ sílẹ̀ gbọdọ̀ má máa nípèníjà alóòjọ́ ń ṣe ọlọ́run àwọn èèyàn ọlọ́run gan ọlọ́run wọn nípèníjà báwo wá ni ti àwa tá à ń jẹ nínú ẹ̀ṣẹ̀ tá à ń mu nínú ẹ̀ṣẹ̀ tá a ṣe ní nípèníjà ìpèníjà tí ó ju gbàgbọ́ wa lọ ní kọ́nà má jẹ́ ó kàn wá. àmín. èyíkéyìí tí wọ́n lè máa rí nínú àgọ́ ara títa ni ara ríro ni àbí kẹ́dà má lè nà ẹ̀rọ ẹ̀yìn àbí ìṣẹ́po orúnkún ìṣẹ́po ọ̀sẹ̀ àbí kó máa fà ẹ̀ mọ́ gbogbo àmọ́ gbogbo ìbàdí ẹjẹ́ àdìde wúyà látara oògùn tuntun tá a gbé jáde tá a pè ní get up well fit bitter yìí ẹ wá jẹ àǹfààní rẹ̀ ẹ wá jẹ àlùbáríkà àyájọ́ òmìnira bákan náà ni ẹ máa rá mu bákan náà ni sweet bitter a ní gbámúgẹ tí bá ń gbọ́ a ní ìgbà àkọ́kọ́ tó ń jáde láti iléeṣẹ́ wa ìyẹn ló ń ṣiṣẹ́ fún ní nǹkan oṣù obìnrin tí ò wá àbí nǹkan fún jáde lójú ara ẹ̀yin ọ̀dọ́ lóbìnrin ẹ̀ báyìí adélébọ̀ àbábílẹ̀kọ tó nípèníjà àrùn fẹ́ńsọ̀ tó ń pè ní toilet disease ẹ dákun ẹ jẹ́ á múra sí i láti pé téèyàn ò bá múra sí irú ìpèníjà rẹ̀ ló máa ń di prostate cancer àbí kó máa ń di prostate enlargement kẹ́dà wà kó fẹ́ ṣẹ̀yọ́ kọjá pé àti ṣẹ̀yọ́ yóò máa jẹ́ nira ẹ̀yọ́ yìí ó dẹ̀ máa mẹ́ni yẹn àti lè wá ìnira ni ó máa jẹ́ ẹ dákun àlàáfíà lọ́gá oore téèyàn fi wá oore gbogbo ẹ̀dá láyé tẹ̀ẹ̀dẹ̀ rí tí ń lọ tí ń bọ̀ ni kò sẹ́ni tí ò nípèníjà kọ̀ọ̀kan kọ́nà má jẹ́ okọ̀ mánéjì tí ó fi bá a mú kúrò ni ẹjẹ́ àdìde àbíwọ̀ ọlọ́mọge wọ ọlọ́mọbìnrin tó jẹ́ pé gbogbo ìgbà nǹkan oṣù ò wá bó ṣe yẹ kó wá ohun tó ń wá lọ́jọ́ márùn-ún tó dọjọ́ mẹ́rin látọjọ́ mẹ́rin tó dọjọ́ mẹ́ta látọjọ́ mẹ́ta tó dọjọ́ méjì látọjọ́ méjì ó dọjọ́ kan ọjọ́ kan òun láàrin oṣù méje ó lè má tún rí ṣé ìgbésí ayé tó dáa nìyẹn ìdọ̀tí ara tó yẹ kó máa jáde lára obìnrin tí ò jáde ni ètò ọlọ́run ni tí èdè ẹ̀ ṣe pé ọjọ́ orí ti ṣokùnfà pé kó má wà mọ́ ẹ̀já múra sí àlàáfíà ara wa èyíkéyìí tí wọ́n lè máa rí inú àgọ́ ara àbí ìgbọ̀nsẹ̀ ni wọ́n ò rí ṣe àbí gbọ̀nsẹ̀ ní tẹ̀ ń wá láwájú kò ṣe èyí tó lọrùn ń bẹ̀ tí ò bá wá rárá wàhálà tó bá tún wá láwájú fìtìmẹ́tì kó wá déédéé ló ga jù kó má pọ̀ kó sì má kéré jù bákan náà àbọ̀gbẹ́nu ni wọ́n wá ní ni tẹ́yẹ́ tí má jata má jẹyọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn èèyàn ti wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti ń dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ wá ń wá sí iléeṣẹ́ wa tẹ̀ ń fọpẹ́ fọlọ́run ọlọ́run ló lọ pẹ́ àtò yín gbalẹ̀ ọlọ́run ní gbà yín lẹ̀ ọlọ́run ọba yóò sì tún máa gbà yín lẹ̀. àmín aláàjì adọ́kùn. pẹ̀lú ẹ̀dínwó oògùn tó ń lọ lọ́wọ́ tẹ̀sí wà ní ìlú àgọ́ ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ènìyàn wọ́n ń béèrè nípa oògùn titun tó ṣẹ̀ṣẹ̀ jáde ní iléeṣẹ́ yín get up well sweet bitter kí ni òdiwọ̀n lílò rẹ̀ àbí ẹ ti kọ sí ara páálí oògùn yìí. ẹ ṣe àtọkùn kò sí pé à ń pe aláàjì gbogbo bẹ́ẹ̀ ṣe lò ó ní tẹ́ máa fi kún lórí àrùn kọ̀ọ̀kan tó wà lára páálí rẹ̀ ẹni tí ò bá mọ ọkọ mọ ká kó gbé fún àwọn ọmọ rẹ̀ ń ṣàlàyé ẹ̀ fún látòkè délẹ̀ tí ò sí pé à ń pe aláàjì tẹ́ ẹ bá sì tún fẹ́ béèrè kan nọ́mbà tí wà lára páálí rẹ̀ nọ́mbà oríṣi méjì ló wà láti pe aláàjì pé nǹkan báyìí la fẹ́ béèrè fún èyí tí bá ń ṣiṣẹ́ fún wa sọ èyí tí ò bá ṣiṣẹ́ fún wa lè torí pé fẹ́ bá ara jà kánílé ń ṣiṣẹ́ fún wa sọ pé lálàlálà kò sí ẹni ó bá ní kí pè níjọ ojú ń sìn lórí oògùn yẹn oògùn yóò ṣiṣẹ́ fojú alóògùn ojú míì ń ṣiṣẹ́ fojú pé kójú máa wò báyìí àbí kó má rí mẹ àbí kó má pa yẹ̀pẹ̀ alóògùn ojú fún oògùn tí wọ́n èyí dẹ̀ sóògùn téèyàn kẹ́ sójú
ẹ dákun gbogbo ẹni ó bá nípèníjà ojú ẹ lọ kẹ́kí báyìí ti lọ ẹ̀jẹ̀ àṣepẹ̀lẹ́ ọlọ́run ní sọ wá di táwọn wọlé. ẹlẹ́kejì lórí oògùn ojú yẹn ẹ dákun ojú tí ọlọ́run bá ti gbà sọ́dọ̀ pátápátá àwọn ìtọ́jú ẹ̀ lè ṣe wa ṣùgbọ́n òun ò rí ni ó ń wò bíi kurukuru kò clear dáadáa àbí kéèyàn wọlé láàrin ìṣẹ́jú márùn-ún kó má rí yẹn òun làwa ń ṣe ní iléeṣẹ́ tiwa gbogbo ẹ̀yin yẹn wa tẹ́ ń pè wá nílùú Ìṣẹ́yìn látòkèdélẹ̀ ẹ máa retí wa ní déédéé aago 8:00 àárọ̀ ọ̀la sátidé àti sẹ́ńdé ẹ̀yin ti Ìṣẹ́yìn lè láǹfààní rẹ̀ ká tó padà sí ìlú Òkèwò ìlú bàbá wa oúnjẹ ti ìlú Òkèwò látijọ́ Monday tí ó fi parí sí yọ̀ǹdì 2 ẹjẹ́ ajé àlùbáríkà àyájọ́ òmìnira ẹjẹ́ amójútó àlàáfíà ara wa ọ̀gá orí téèyàn fi wá orí òun àlàáfíà àbí wọ́n tó bá ń gbọ́ mi ní ìgbà àkọ́kọ́ gbogbo pé ẹlòmíràn máa ní ọ̀fà ní gẹ́gẹ́ bí n ṣe máa ń sọ gbogbo ìgbà gbogbo ogun kọ́là ṣe máa ń fóògùn jà ìwọ tí wọ́n ń sọ pé ọ̀fà ní sí ohun tí òun jẹ́ ńgbà kan ló ń jẹ́ ń sìn. tó kíyèsí nǹkan tó ń jẹ́ ń gbogbo ìgbà. inú iwájú ilé ẹnìkọ̀ọ̀kan tí wọ́n lọ́gi sí igi mélòó ló kù níwájú ilé ẹnìkọ̀ọ̀kan kọ̀rẹ́ tí a fi ṣẹ́gigùn láwòga ọmọ mi ti ṣe fídẹ̀ máa rí bí àgègì yẹn ayọ̀ ṣọ́ọ̀bù síbẹ̀ ni gbogbo ohun tó jẹ́ kó máa gé àǹfààní fún wa nínú àgọ́ ara wa ìmísí tí gíìsì mí síta làwọn èèyàn ń lò nítorí kò sírú ayédèrú nǹkan òyìnbó tó lè dàbí tètè èyí tọ́lọ́run dá èyí tọ́lọ́run ọba tó ṣe fún wa létò fún díẹ̀ yìí èyíkéyìí tẹ́yìn lè rí nínú ìpèníjà nínú àgọ́ ara àbí yálà ìfúnpá gíga ni wọ́n ní o ti lọ ṣàyẹ̀wò wọ́n ní o ti lé bí 100 ẹ dákun ìfúnpá gíga yìí tá a bá mójútó láti ara rẹ̀ ó lè di stroke láti bẹ̀rẹ̀ ó lè di heart attack gbogbo ẹni ó wà nípò bẹ́ẹ̀ ọlọ́run ọbọ̀ ọlọ́jẹ̀ ni bá wọn fún wọn lálàáfíà ẹni tá a mọ̀ ẹni tí ń lọ sílé ìwòsàn wa àti ẹni tí ń lọ sí gbòmí kó bá wọn fún wọn lálàáfíà ẹ dákun gbogbo ẹ̀yin tí ẹgbẹ́lẹ́gbẹ́ mi tó yẹ pé ẹ̀ ń ṣiṣẹ́ tewétegbò àbí ẹ dákun ẹ jẹ́ ká mójútó àlàáfíà àwọn èèyàn ẹ má jà fókọ́ọ̀sì lórí owó tá a fẹ́ gbà lọ́wọ́ wọn. ìmọ̀ràn fún gbogbo àwọn ẹlẹgbẹ́ yín lélẹ́yìí owó ìyàrá lòun ó fi wò owó ọlọ́run ó gbà ní ẹja mójútó àlàáfíà wọn. tábà ti ń fún wọn lóògùn àìdá mùsùlùmí àbí kírísítẹ́nì ló jẹ́ ni ẹja tún gbàdúrà fún ọlọ́run ọba tó léwé tó légbò kó bá a mú wọn lára dá. àtò wọn gbà á lẹ̀ gbogbo oníṣègùn ọlọ́run lọ́ba tí ń wò wọ́n sẹ̀ kọ́lọ́run ọba kó máa nítorí àwọn tí ń wá sọ́dọ̀ wa wọn ò dáa jù wá lọ ohun tó dé bá wọn lójú wọn lọ ọlọ́run ló sì dẹ wá síra wa ká lè tara ẹ̀ mọ́ ọlọ́run ká wá fi ìbẹ̀rù ọlọ́run pé kọlọ́run ọba gbogbo ohun tá a bá ń fún wọn kó bá a dá wọn lè kó fún wọn lálàáfíà kó má fi ṣe àwa náà kó má fi ṣẹ́ni tí ó fi kàn án àti gbogbo òṣìṣẹ́ lédè cpfm ó bẹ̀rẹ̀ látòrí ọ̀gá pátápátá lórí gm àtọ̀gá oyèlékè àti gbogbo ẹ̀yin sáàfù pátá ọlọ́run ọba ọlọ́jẹ̀ ni kó má fà rẹ̀ ṣe kó má fi ṣẹ́ni tẹ́ wò ẹ ṣé mo dúpẹ́ atọ́kùn. Alhaji bí aago mélòó lẹ́kúrò ní ìlú àgọ́ ààrẹ fún titi àwọn ènìyàn tí wọ́n ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ tàbí tí wọ́n ní lọ́kàn láti wá aago mélòó ni kí wọ́n máa bọ̀. pẹ̀lú ògo Ọlọ́run tá a bá ti kíjì máa ti tán láàkúrò gẹ́gẹ́ bí àdéhùn tá a máa ń ṣe nítorí pé àwọn ará Ìṣẹ́yìn ti bẹ̀rẹ̀ sí pè torútorú ni wọ́n ń pè láti wá ní pé káwọn ará Ìṣẹ́yìn nìkan wá jẹ́ àlùbáríkà pé ẹ̀yin tẹ́ ń bọ̀ wá níṣẹ́yìn ẹ tètè dé o ẹ tètè dé kó má di pé àwọn kan làlájì ń dá lóhùn àwọn kan ẹ sojú ṣáájú ńlẹ́sẹ̀ wa o ẹ tètè dé pẹ̀lú ògo Ọlọ́run kẹ́ wá jẹ àlùbáríkà ẹ̀rọ tuntun kí lè ṣe ẹ̀rọ aláṣẹ ìgbéjáde. ẹ̀rọ tuntun tẹ́ ẹ mẹ́nu báyìí ṣé àwọn ènìyàn ìlú àgọ́ ààrẹ ṣé àwọn náà ń wà ń ṣe àyẹ̀wò lórí ẹ̀rọ tuntun yìí. wọ́n wà ń ṣe àyẹ̀wò bẹ́ẹ̀ tí iná dà wá láàmú díẹ̀ ẹ bá mọ ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí iná dà wá láàmú díẹ̀. ẹ gbé ẹ̀rọ amúnáwá ẹ gbé dání ni. àgbẹ̀rọ amúnáwá bẹ́ẹ̀ tí wọ́n sọ pé iná ń bẹ lẹ́ẹ̀ fi gbé ẹ̀rọ amúnáwá lọ́wọ́ tó ṣokùnfà rẹ̀ ẹ̀rọ tó wá jẹ́ kékeré yẹn là ń lò bàtà àdìtì yẹn lò. ọ̀dà àwọn ènìyàn tí wọ́n ṣalábàpàdé yín ní ìlú Ìṣẹ́yìn iná yìí ó tún ṣèdààmú àbí ẹ ti múra lọ́wọ́. pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ẹ̀rọ amúnáwá ńláńlá bẹ nílùú Ìṣẹ́yìn tó yẹ pé ó múnáwá kòkànlájì pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run tẹ́sí mọ́ kéne Ìṣẹ́yìn tí máa ń ṣe ìwọ́n pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ẹ̀rọ amúnáwá ní Ìṣẹ́yìn. ọ̀dà ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín kó tó di pé a yọ̀ǹda yín fún tàárọ̀ yìí. 090 27
24 24 91 91 06 06 090 090 27 27 24 24 91 91 06 06 ẹlẹ́kejì 090 090 63 63 82 82 23 23 70 70 090 090 63 63 82 82 23 23 70 70. àtàìsàn àtàrùn ọlọ́run níbi sẹ́ni kọ̀ọ̀kan wa o a máa retí yín o ẹ̀já mójútó àlàáfíà ara wa ó dàbọ̀ gbogbo ọmọ nàìjíríà. ẹ ṣé o ó dàbọ̀ aláàjì ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ máa fi gba ìpè báyìí ẹ̀yin ènìyàn wa níbí náà ni a rí mọ fún títí òwúrọ̀ òní lórí ètò àjímúná àti abala tí iléeṣẹ́ Ralac Ventures tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ láti jẹ́ kí ohun gbogbo kó di mímọ̀ fún wa àti ká mọ̀ bí ohun gbogbo bó ṣe ń lọ ìtura òjá mọ̀rẹ́lé àbíbò ni. ẹ̀yin aráalé oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ ti fìfẹ́ bá wa jẹ́ náà láti àárọ̀ ẹ kú àìbínú ẹ̀kọ́ àtìtònú ẹ ṣeun o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti kí wa lójú òpó ayélujára Facebook ṣùgbọ́n tá a lórí ọ̀fẹ́ láti kí yín ẹ má bínú gbogbo yín pátá là ń bẹ̀ wípé kẹ́ má bínú á ṣe jù bẹ́ẹ̀ lọ ní ọ̀la pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ẹ ṣeun o tí ẹ ti darapọ̀ mọ́ wa à ń rọ̀ yín pé kí ẹ gbé polówó yín wá síkànnì sí 89.1 FM ẹgbẹ́ kìíní yín wá gbogbo àwọn ìnáwó tẹ ní lọ́la ẹ wá kéde bẹ́ẹ̀ bá ti ṣènáwó tán ẹ pè wá náà láti wá bá yín ká bá yín dúpẹ́ torí ẹ lè má lè rìn dé ilé gbogbo àwọn tó wá ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lo rédíò yóò délé gbogbo wọn pátá ẹ ṣeun o títí di ìgbà míì tí a máa pàdé èmi á máa ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílọ́rẹ̀ẹ́ ò sọ pé kó ta ní lọ́rẹ̀ẹ́ o nítorí ẹ̀ lémi ìtura ọmọ adénídìí ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé ó dìgbà. bí ó ṣe jẹ́ gan lẹ́gbẹ́ òun gbogbo etí tó ń gbọ́ wa káàkiri ibi táfẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé fún títí àárọ̀ ní adúpẹ́ bẹ́ẹ̀ ni a mọ pàtàkì yín ní ìkànnì wa níbí iná ò ní tanwọ́ yín o a ó sì jọ fi àìkú dẹ́gbẹ̀rà òkè láwùjọ máa lọ ìkéde àti ìpolówó ọjà yín pẹ̀lú ìfọwọ́sowọ́papọ̀ yín ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ló ṣe kókó ní ìkànnì wa níbí kámádé ìnàpẹ́nu ẹjẹ́ àjọ pàdé tó bá di aago 4 sí aago 5 lórí ètò mọ̀sóríire ètò náà là á fi ń ka káàdì ẹ̀yin náà wá ra káàdì kábàá yín fi kí àwọn ènìyàn yín ẹ ra káàdì ẹ fi kí ọ̀gá àgbà fásitì FUNATO ẹ fi káàdì ẹ fi kí àwọn ènìyàn pàtàkì láàrin ìlú a ó sì bá yín ṣe yóò dùn gbọ́ngbọ́n yóò kàn sí abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún etí òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbèmí débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìgbà kan o ẹ kú kalẹ̀ àwọn àyè yìí lẹ́ẹ̀tì rí nǹkan tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures ra. gbòbí tí ẹ lè máa rí àwọn ọjà wa káàkiri ní ìlú Ṣakí ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Ninola bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Sulaimon Ogidingbo roundabout bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nesruddin Itataba bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Albisra tí ẹ bá dé ìlú Àgáwà rẹ ó wà ní ọ̀dọ̀ ya Sukurat ó dẹ̀ wà ní ọ̀dọ̀ ya Lukman nílùú Adó-Àwáyé